sí ìkéde tí a sanwó fún. Lílẹ̀ ìkéde náà. Egungun food court. Níbi táyọ̀ ó ti jẹ àmàlà ọkà tí wọ́n rò ní mímọ́ náà fẹ́lifẹ́li. Pẹ̀lú gbẹ̀gìrì, bàbábùnà, bọ́ọ̀ lè ṣe fẹ́ sí. Àkàrà lẹ́ẹ̀bẹ̀, àkàrà eégún, bọ́ọ̀ lè ṣe fẹ́ sí egungun food court. Egungun food court, ọmọ àtà. Bákan náà níbi tí a wà yìí, àwọn ẹyẹ tí wọ́n náà, ìdílé àkọ́jọ tourism, àwọn náà ní àkàrà kankan tó fọyà bẹ́ẹ̀. Bàbá ìjọba bí wọ́n wọlé lórí ẹni sí ọ̀ṣà. Torí náà, ọjọ́ òní ti lò ó ti láyé ní àwọn tí wọ́n wá ṣe náà lè ó lè àwọn ilé. Aláàjì ìgbẹ́ ìkànnà wà. Bí a ti ń kí gbàgbọ́, ẹjẹ́ máa fi tó wa lẹ́sílẹ̀ ní pé Nigeria Distilleries Limited, Nigeria Distilleries Limited, àwọn ni wọ́n gbé cement schnapps. Tí wọ́n pa ọtí cement schnapps. Lásìkò tí a wà yìí. Wọ́n gbé ìkòkà àmọ́kọ̀ parí. Sabiu,
rìkọ́dù ẹ̀yìn ẹ má rìkọ́dù àwọn ìyàwó mi ẹ lè gbé kíní ìsojú wọn àmọ́ ẹ má rìkọ́dù wọn. Association Nigeria and overseas Abuja ẹjọ gẹ́gẹ́ bí komisanna lọsẹ fìlẹ wà lọ́wọ́ wọn ní kí á lè fún wọn kí á lè wọn bá fìdílé láti fìdílé nǹkan ní abẹ́ bẹ́ẹ̀ni torí kí lọ́dún bá wà kò ní jẹ́ kí àǹfààní àti ìdúgbò ẹ̀rọ ara wa níbi tí a wà yìí tó jágaraga. Thank you so much. Àdúgbò. Bákan náà, wọ́n ní pé kí á kí àwọn Seven Up Bottling Company. Once again, we have the mandate of the commissioner to specially appreciate Arena TV for being wonderful here today. And we say your shadow will never be less. Thank you so much.
Distinguished ladies and gentlemen, please come in us. Let's welcome very resoundingly His Excellency, the Deputy Governor of State, Barrister, Admiral Noah, Premier of Standing. Let's welcome him resoundingly. And by God's grace, when it's well settled there, we'll be able to now start the program the way it should be done. Once again, distinguished ladies and gentlemen, thank you for standing up to welcome His Excellency, the Deputy Governor of State, Barrister Bayo Noah. Ẹ̀yin lọ lọ́nà. Kí ni sọ fún yín? Ẹ jẹ́ kó wọlé. Look at this name. Don't push. He's very stupid.
Calm down. It's okay. The car is over there. We'll just let me take in the car. It's there. We'll This is the World Festival 2025 by God's grace and of course courtesy of Oyo State Government. And the tradesman of this celebration by God's grace or the ministry is the Ministry of Culture and Tourism under the able leadership of Dr. Masiru Adewale Olatubosu. And as we said earlier on, this program has already commenced, and with the Wude, we are going to leave everything to the hand of the Almighty God to take absolute control of today's
sílẹ̀. lábẹ́ àwọn mágàjí tí wọ́n ti wà ń bí mágàjí mọ́kù sọ́tà mágàjí àbágbèjò mágàjí àṣà mágàjí wàsíù àtẹrẹ gbogbo ló ti wà ń bí àti gbogbo mágàjí ilẹ̀ Ìbàdàn àti wọn káàbọ̀. alága ilẹ̀ Ìbàdàn àti alaba ilẹ̀ Ìbàdàn àti alága Àjàṣẹ́ àwọn náà ni à ń retí fún ìwúre. Bàbá wa àdúrà nígbà agbára kọ́. kí ẹ̀mí oyin ogun kẹ́pẹ́ láyé kẹ́pẹ́ láàrọ̀ àwíṣe tí gbogbo ilẹ̀ Òṣogbo kí bàbá máa bọ̀. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn kí wọ́n máa bọ̀ wá fún ìwúre. Bàbá ẹ máa bọ̀ o. Gárí àpọ̀ iyẹni ibikíbi tí bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn bá wà bí wọ́n bá ṣe ń bọ̀ kí Àràbà ilẹ̀ Ìbàdàn máa bọ̀, Alágbà ilẹ̀ Ìbàdàn máa bọ̀, Alágbà Àjàṣẹ́ kan máa bọ̀. Àti bàbá wa Yẹmí Bàbá wa Ẹlẹ́bùúbọn. Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. bàbá ọlọ́tí báyìí o. Ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wá fún ìwúre. Ọjọ́ òní ti dùn, ó ti lárinrin. Àdúgbò lọ́wọ́ Adẹ́dà Ṣẹ̀dá. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn. Àdúgbò lọ́wọ́ gbogbo ènìyàn. Amòrí lórí amọ̀lẹ̀ ńlẹ̀. Bẹ́ẹ̀ ni àmọ́ egúnlé amòsẹ́ ọjà. Àwárí fún gbogbo ọjọ́ yẹn ká wárí fún o. ẹ jẹ́ ká fi ìbà fún àwọn alálẹ̀ kí ètò yìí kó lè bẹ̀rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nílẹ̀ Ìbàdàn la wà yìí ètò World Egungun Festival ọdún Egungun lágbàáyé ó ti bẹ̀rẹ̀ báyìí. Àwọn ṣe lọ́wọ́ We are so blessed, we are so àwọn happy. bàbá wa tí wọ́n wúre fún wa àwọn ni wọ́n ń bọ̀ wá àti ké tí àwọn tó tó ṣe àwọn tó tó gbé àwọn tó tó ń fọ̀ àti pè wọ́n láti wá ṣáájú wa níbi ìwúre. bí bàbá Ẹlẹ́bùúbọn ṣe pọ̀ ó náà ni Alágbà àti ilẹ̀ Ìbàdàn àwọn náà tẹ̀lé wọn. ẹ ṣe wọ́n ní bàbá. tó ààrẹ ìṣẹ̀ṣe bàbá wọn láti pè látẹ̀kan náà tún wà mí. ẹ ṣe wọ́n ní. Torí pé wọ́n ní ó kárí ọ̀pọ̀ yẹni bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Àti bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn Àràbà fún gbogbo ilẹ̀ Òṣogbo onírẹ̀yìn o. Àwọn ṣímáṣínà ni wọ́n gbé ọtí àgbà fún àwọn àgbà ní àkókò bí àwọn àgbà bí wọ́n ń ṣe nǹkan àgbà lọ́wọ́lọ́wọ́ ní ọmọ ju yín ṣe bàbá. Èrí ò yà, èrí ò fa ìṣòro ọ̀pẹ ẹ̀ǹdẹ́ o. Orúkọ yìí bàbá. Ní orúkọ Olódùmarè Agọ̀tún Ọ̀gẹ́gẹ́ ọba tí gbélé ayé gún, ọba lánàá, ọba lónìí, ọba tàlàmọ́kà, abáni tó sọ̀rọ̀ níwájú ẹni. Gbogbo wa ìgbé tá a gbé ìpọ̀ tá a pọ̀, ikú ò ní rẹ́wa lọ́kàn lọ bí iṣu. Àṣẹ. Kò ní ka ẹni ẹwọ́ àwàdà. Àwíṣẹ. Bá ń tún lọ tá ń bọ̀ ká ní jáde léwu lọ́wọ́. Àwíṣẹ. Ọ̀nà tó burú kò ní kò wá. Àṣẹ. Dá wa lójú. Àṣẹ. Àní tilé kúrò dé. Àṣẹ. Àní tòde òkú wọlé. Á jèrè láyé, á bèrè ìjẹ̀kọ́. Àṣẹ. Ọdún tí a wá ṣe lónìí kò ní jẹ́ òpin, kò ní jẹ́ àṣemọ́. Àṣẹ. Torí pé eégún nínú ilé ayé fún ilé ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò kún. Àṣẹ. Àwọn ará ọ̀run, ìyá, bàbá, gbogbo wa ní ní òde ọ̀run, wọ́n fọwọ́ tì wá. Àṣẹ o. Gbogbo bí a gbé síwájú yóò ṣeé ṣe. Àṣẹ. Nígbà tí Ifá sọ pé odó abojú gbogbo
oṣù múrèrè níyì ẹ̀rẹ̀ẹ́rẹ́ bi lé jẹ̀gẹ́ ọdún jọ bí èsì lọmọ kẹyìn wọn ọlọ́dún wá kọdún rẹ̀ ò pé àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò èmi ò ní kọdún jẹ ọdún òní lè pa mí jẹ àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò ìwọ ò ní kọdún jẹ èmi ò ní kọdún jẹ ọdún òní lè pa wá jẹ àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò gbogbo tí à ń dáwọ́lé látọdún yìí títí tẹ̀mí ire ni ó máa já sí ìdùnnú àtayọ̀ tá a fi lé wa sí ayọ̀ lágbàdà bá agídí amúníyan kángbọ̀n kánú oko ògo òrìrẹ̀ lọ́fàyàfalẹ̀ kúrúkú àìrà tó gbójú ní pàrókò tewétewé adáhùn ìlànà àjogún bí gbogbo ń lépa rẹ̀ kiri ikú kẹ́ẹ̀mọ́ lè pa àwa mọ́ kùsàkùsà lajá lè gbàgbé mọ́ àrùn kẹ́ẹ̀mọ́ lè pa àwa mọ́ kùsàkùsà lajá lè gbàgbé mọ́ ìdí gbogbo kẹ́ẹ̀mọ́ lè pa àwa mọ́ kùsàkùsà lajá lè gbàgbé àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá kí towó tó mọ kó yálé kó ké sí gbogbo wa èyí tí mo wí lónìí kí a rọ̀ mọ́ ọ̀sẹ̀ ló ní kó ṣẹ oṣù ló ní kó mọ́ sùnà awíyárè kèé wí tiẹ̀ kó mọ́ ṣẹ. àṣẹ òrìṣà lẹ́nu mi ò àṣẹ òrìṣà lẹ́nu mi èyí mo bá wí ò ní rúmọlẹ̀ ọgbà yóò gbọ́ ò àṣẹ òrìṣà lẹ́nu mi. láti sọdún yà á sẹ̀ ní ilé wa rojú ọ̀dẹ̀ wa rojú o bí mo dúró bí mo wúre ilé wa ò sàríkà o bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ilé wa ò sàríkà. Àtòtò àrèrè ìfàfẹ́ pọ̀ ẹ̀ẹ́dàkẹ́ ìtarúkú làwọn ìtarùkù láwo ìtarùkù tátátá adéáfúgbà ìgbà sàwòrò di ọjọ́ ìgbàlúgbà àìwáyé ẹni kámọ̀ nígbà ìgbà tiwa là ń lò yìí ìgbà tí eégún là ń lò yìí ìgbà náà yóò sàn wá o. ìbẹ̀rẹ̀ ètò náà nìyẹn. gbogbo mọ́ríwó tó máa wọ ẹjẹ́ mi níwó. gbogbo mọ́ríwó tó máa wọ ẹjẹ́ mi níwó. gbogbo mọ́ríwó tó máa wọ ẹjẹ́ mi níwó. ẹrù owó ẹsẹ̀rúbà wọ́n ti sá lọ. kò ní bàjẹ́ fún yín o. àṣẹ wà. àdúrà tán bàbá wa fi ọ́ gbà. àṣẹ. àdúrà tán bàbá wa ṣe ti gbà. àṣẹ. àdúrà gbogbo wa ti gbà. àṣẹ. lẹ́yìn ìgbà tí a ti mọ̀ pé kò ṣe tọ́tọ́ fún wa lónìí kò ṣe tó yẹ wá lónìí bu ọpẹ́ lọ. ìdílé ọpẹ́ rèé o èmi ìwọ rèé lọ́dún tó kọjá àbí àtúní lẹ́gbẹ̀ẹ́ ìpàdé afúnmẹ́sì ní àṣẹ ọba àyẹ̀wò àbí ọ̀yẹ̀wò àwọn gbàdúrà wa àbí ọgbàdúrà wa olódùmarè ọba onínú rẹ ọba èsì bàbá ọba tó dá ilẹ̀ tó dá sánmọ̀ pé òun bá mi gbàdúrà yìí àǹfẹ́ lónìí olórí orílẹ̀-èdè wa wọ́n ti kó sì wá darí ọmọ wọ́n ti kó sì adarí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ olùwàṣẹ̀yí Mákindé gómìnà kó sì wá darí tó ń kó adé òkú tó ń kó ìlú 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 ìlú
Vice President Ijo Jeparapo, Vice President of Nigeria and overseas, ably represented by. Let one person in front here, another person here.
Hello. It's over. We are together. It's with us. Sorry. Ibi la ma gba. Ibi ni. Àwọn people yóò. Go to the job.